Yorùbá bọ̀ wọ́n sọ wọ́n ní mo pẹ́ kí n tó gbọ́n àgbà orí ni. Adàgbàgọ̀ wọ̀n wọ̀nyí mọ̀ ní ọ̀dà. Yorùbá sì bọ̀ wọ́n lágbà ọ̀kan ọgbọ́n bẹ̀ ní ọ̀kan làákàyè. Ó bá gbàlagbà ní òrònà ó ní ó fún ọlọ́gbọ́n bó ti dàgbà. Kí ló mọ̀ tó fọjú ìwé ẹ̀ ṣe? Yorùbá sì bọ̀ wọ́n láì láṣọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ eriwo. Ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ìrun wa yìí ṣé ò tàpérò gbogbo wa ni tẹ́ ẹ fi ń láǹfààní tẹ́ ẹ fi ń bọ́ tà tẹ́ ẹ ń gbé ètò? Àgbọ̀mọ̀kángbọ̀n bẹ́ẹ̀ sì ni ọ̀kan làákàyè ni mo fi pòwe síwájú pé mo pẹ́ kí n tó gbọ́n àgbà oore ni. Kí ló dé tí gbogbo yín wá dàgbà tẹ́ ẹ pọwọ́ léra yín tẹ́ ẹ wá gọ̀? Àkọ́kọ́ kádàrá fàbùkù kàn yín. Bá a bá rí ibi tí gbogbo yín bá ti fẹ́ ṣe fọ́nrán á dàbí ilé ewúrẹ́ á dàbí ilé eku. Ọ̀pọ̀lọpọ̀ yín bíi kẹ́ ẹ máa ṣe fọ́nrán lẹ́gbẹ̀ẹ́ gànà èyí mi àdúrósẹ́gbẹ̀ẹ́ gbó ìmí aṣọ òògùn ní ọ̀tá sẹ́yìn ìmí òka ní ọmọ fi hàn. Kí ló dé tí kádàrá fàbùkù kàn yín? Why don't you accept what fate has in store for you? Kí ló dé? Mọ́jà sọ láti gòkè odò káfárá tó jà orí ló dá báwọn aṣẹ̀dá ló dá báwọn. Àwọn ọmọ yóò sì pè yín pé dádì kí ló dé tẹ̀ ń fira yín ṣẹ̀sín orí agbágbé. Ìkánjọ bíi bòròró ó kò ká sọ́wọ́ ọ̀rọ̀ ò dá lẹ́nu ẹ̀ mo rò pé ìyá yín ò fún yín lọ́mú pẹ́ jọ. A sì ráwọn míì wọ́n dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn làákàyè ò sí ìgbọ́rọ̀ kalẹ̀ gan òṣùwọ̀n irú àwọn onírahun he. Orí fọ̀rẹ́ hàn mí káwọn olú èèyàn tá a jẹ́ àṣẹ gbogbo yín kò ń ṣe wípé ẹ̀ ń dá kádàrá yín lò èèyàn kan ní ń bá yín lo kádàrá yín. Borí yẹn bá pé akẹgbẹ́ yóò mọ lẹ́yìn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ wípé kẹ́ ẹ mọ sọ̀rọ̀. Èyí fi já mọ̀ wípé àgbò kan gbọ́bẹ̀ ni òka làákàyè. Ó wá rí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán mọ́ gbó. Yorùbá ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹ̀tẹ́ ló dé fúnra ìdá wọn ní pera rẹ̀ lẹ́rú. Fúnra kèrègbè ni ó sì ń júwe ibi tá a fòkùn sí. Odidi ọdún márùn-ún tọ́mọ Adéyẹmọ òfin sílé ẹgbọ́ kí wọ́n pariwo nítorí ibi ọ̀rọ̀ Adéyẹmọ náà láyé tí ń wò wọ́n. Bí wọn bá sọ̀rọ̀ Adéyẹmọ ta ni ó wò wọ́n agúnmu òwò làdìsá ẹ jẹ́ kí wọ́n polówó káyọ̀ lè rí wọn. Ó rí gbogbo tá ẹ bá ṣe láyé kò ní gbé. Alẹ́bẹ̀rù la yábùlà ni. Gbogbo tó bá ṣe láyé àwọn ẹ̀dẹ́ yóò ní gbàgbé wa zabdula yuzal. Ọba tí ó ṣẹ̀sọ́ òní kú wàdàyàmú layamu tù mí mọ̀nàmọ́sí ń tàkà mẹ́ta dìlù tù dáa. Ohun tó bá ṣe ló gbẹ̀san rẹ̀. Ó rí ayé ń wò yín láwò sunkún gbogbo yín wòra yín láwò rẹ̀ nìyí. Láti ibi tó ti dé tíbi tó bí bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Ikọ̀ òwágbẹ́ kan bí òwú jàǹgó. Ayé ta ló ṣe fi tọrọ nínú yín. Ẹ ò rí ẹ lọ bẹ orí. Kórí ó ṣe yín la tètè níran táyé ò mọ ròyìn rẹ̀. Iṣẹ́ ọwọ́ Adéyẹmọ ló gbé débi tó dé. Ẹyẹ sojú toto ṣíṣe Olúwa nígbà tí májàsọ́lá ń kọ kádàrá kò sẹ́ni tí ń bẹ̀ ń bẹ̀. When God is ready to promote you, He doesn't require anybody approvals. Kò nílò wípé lágbájá lọ̀rẹ́ mi tàmẹ̀dù lọ̀rẹ́ mi ẹni abá fẹ́ gbéga lágbéga John the Baptist ló baptise Jésù àmọ́ lónìí Jésù lórúkọ jùlọ. Lọ́jọ́ àná gbogbo bilẹ̀ tí wọ́n ń fẹ́ èrú gbàbùkún ẹgbẹ́ tẹ́ pè lẹ́gbẹ́ yìí ẹni tó dálẹ̀ ogun lẹ́bàá àjà tí tó fi kú kí gbogbo nǹkan jẹ́ ti yín wọ̀nbílíkì wọ̀bì àtẹ́ tí ń lò láti ọ̀dọ́ kò kúrò lára yín dọ̀la. Èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni sẹ́yìn nìkan la dálé ayé fún ni. Irúgbìn wọ́n bá tàkókò yóò yọmọ gbogbo ẹni tẹ́ bá ti rí tó fẹ́ dìde àfi kó jẹ́ lábẹ́ yín. Ó rí ewúrẹ́ lóhùn òkò lóhùn òṣèyá àgùntàn ló lóhùn ìyàwó òbí dúdú látijọ́ tewúrẹ́ yín tí wọ́n ń fẹsẹ̀ halẹ̀ kí lórí folówó ẹ̀ ṣe. Ẹ lọ gba kádàrá kẹ́sìmí àròyé orin tí ọ̀ká gbọ̀n wórówóró wérewèrè gbòde gbogbo yín pátá ikọ̀ ògbẹ́ kan bí òwú jàǹgó. Máa bá rí mi ẹ mọ̀ wò pé ṣé kí lẹ fọjú àárọ̀ yìí ṣe gan. Àdìsá ti orí rẹ̀ látòdì ọ̀run. Accept whatever fate has in store for you. Àdìsá has his own life to live. Májàsọ́lá have his own life to live. Likewise you have your own life to live. Ojú ọ̀dọ̀ àwọn èèyàn they are seeing a lot, they are hearing a lot. Gbogbo wo ò lè kẹ́kẹ̀ẹ́ diwọ́ kálá àfẹ́ sọ̀rọ̀ kí nǹkan ó sì máa bàjẹ́ lójú wa. Olórí ogun tí bá ti ń kẹ́yìn ogun dandan ni kára ni ó dìde. Ṣé kí gbogbo owó gbẹ̀kẹ̀dí wọ́n ká mọ́ sọ̀rọ̀ nítorí a lọ lórí ogun. Olórí ogun ló sì jẹ́ kìkì aṣọ funfun bí àlùbọ́sà yìí. Àfi bí tẹ́ẹ̀bà ti jẹ́ fìlà tẹ́ẹ̀bọ̀ pa lọ́wọ́ gẹ́gẹ́. Ibẹ̀ ni wọ́n ti rí yín sí. Kí ló dé? Ẹ jáwọ́ lápọ̀ tí òyò kẹ lọ gbómi lákaná. Kí ló dé wérewèrè gbòde? Ẹ bára yín sọ̀rọ̀. Kẹ́ ẹ sinmi àròyé orin tí ọ̀ká gbọ̀n. Jàǹbá wá ń tà fún jàǹbára elételèté yé. Àwárí kókó kan gbámú tẹ́ ẹ lọ́mọ Adéyẹmọ ṣe. Bàbá wa wí tán ẹlẹ́nu ń já wáyà ẹ dákun ta lẹ́nu ẹ̀ já wáyà ń jò ní èyí tó ní májàsọ́lá ní ń pààyàn fún ààrẹ orílẹ̀-èdè. Ẹ̀mú yín já wáyà wọ́n padà gbé yín lọ ilé ẹjọ́.
ta lẹ́nu rẹ̀ ò dún déédéé síbi tí ń bèèyàn kan jẹ́ fẹ́yàn kan. Mo tún wá gbọ́ wọn ní Májàsọ́lá ara àwọn kọ̀mándàtì ẹgbẹ́ wa ní tẹ́lẹ̀. Níbo èèyàn kan pè mí oníṣẹ́ lóòótọ́ lolóyè Májàsọ́lá bá wọn ṣe bẹ́rí. Mo ní ìlú wo ló ti join? Ṣé Ìgbòho ni? Mọdákẹ́kẹ́ ni? Ìbàdàn ni? Ta ni kọ̀mándàtì ẹ̀? Ẹ má wàá láàgùn jìnnà gbogbo ẹni bá join ẹgbẹ́ yìí ṣe bẹ́ẹ̀ fún wọn láìdí káàdì ẹ sì ní dúpílíkèètì ẹ post dúpílíkèètì nígbà tí Ìgbòho join ẹgbẹ́ yín. Àbí gbogbo ọmọ ẹgbẹ́ yín ẹ̀ lákọsílẹ̀ ńjọ́ tó wá ni? Àbí kò láwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ṣe ń jọ́ náà? Àbí kọ̀mándàtì ń bo? Níbo ló ti rẹ́gísítà? Stéètì wo ni? Local government wo ni? Ló fi jẹ́ wípé àràbù yìí pọ̀ lápọ̀jù. Orí ìkìlọ̀ lè yí àtàtọ̀rọ̀ ni kì í ṣe èébú. Bẹ́ẹ̀ bá wálẹ̀ gbọ́, ẹ̀yin lólùfẹ́, ẹ fi wọ́n lẹ̀, kẹ̀jẹ̀ kájọ máa gbó. Èyìnbó ní never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Orí má bọ́pọ̀ mú àbí dìdìrì èèyàn má bá jiyàn nítorí wọ́n fẹ́ sọ́dà kẹgbẹ́ ara wọn ni. Orí ẹni bá sì níbí rè kì í bá wọn jókòó ti wípé ẹ̀yin kó mọ bá wọn wíìrì gbé. Yorùbá ní ẹni bá wẹ̀yìn ló wẹ̀ gan. Àwọn ọ̀rẹ́ yẹ̀ gan ti yín. Gbẹ̀yàn bá jáde ńlẹ̀ lè bú tó lórí búnibúni lọ́mọ aráyé abèébú wọ̀ntìwọ̀ntì. Àráyè bẹ́ẹ̀ la lásìkò. Orí èyìnbó túbọ̀ wọ́n sọ nínú ọ̀rọ̀ tiwọn. Wọ́n ní foolishness is not an insult. It determines your level of moral and intelligence that determines who owns the seat of stupidity. Bẹ́ẹ̀ ò bá gbọ́ yé ẹgbẹ́ fáwọn tó bá kàwé nínú yín kí wọ́n bá yín tú. Wípé foolishness is not an insult. Kí wọ́n sọ fún yà wípé ó mọ̀ wá pọ́nú kìí ṣe èbú. It determines your level of moral. Orí bọ́ bá ṣe ń wùwà and intelligence bó ṣe ní làákàyè sí. That determines who owns the seat of stupidity. Ní ọjà mẹni tó láàyè òpònú gangan. Àkànbí, wọ́n bá wù yẹn gbọ́, wọ́n bá wù yẹn gbà. Ìdájọ́ ọlọ́wọ́ bá mi fẹ́ dé tán tọ́ba mímọ́ mọ́ lágbára rẹ̀ lórí alágídí inú. Ọ̀dájú aṣíwájú ẹ káwọ́ pẹ̀yìn ọjọ́ ẹ̀san dé tán nígbà tẹ rówó tán tẹ wọnú ìgbádùn tán ẹ kó ń bẹ̀ ní jìjàgbara mọ́. Ọmọ ogun bí ìgbà wájú ìgbà lẹ́yìn ìgbà lọ́tún ìgbà lọ́sì olórí ogun ti ń sá fogun. Àkànbí mo wé yìí ná gbogbo nílà àkáyè ó ti mọ ibi tí mo ta fọ̀rọ̀ mi sí. Àkànbí ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò.